Mashallah. Bisi ológe abọba aláwòrán dákúnmọ́ wa nínú jẹ́. Bisi ológe alẹ́ mi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bisi ológe so ti wo wọ́n ní Bisi ológe lọ YouTube Bisi ológe on Instagram Bisi ológe on Facebook Bisi ológe on all platforms Bisi ológe. Àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùn lẹ̀ lẹ́tì máa rí Bisi ológe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bisi ológe aṣàdúrà fún Bisi ológe ṣàlékún ọlá Bisi ológe ṣàlékún ìbùkún Bisi ológe kí iléeṣẹ́ Bisi máa lọlẹ̀ iléeṣẹ́ Bisi ológe ẹ máa wo Bisi ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bisi ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Astaghfirullah, subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, wa Allahu akbar, wa la hawla wa la quwwata illa billahi al-azim. Adada khalqihi wa rida nafsihi wa sinata arzihi wa midada kalimatihi. Allahumma salli wa sallim ala shafi'il mushaffa'i khayru khalqi Allah wa ala al-anbiya'i wal mursalin wa alihi wa sahbihi Allah. كل من صلى الله عليه وسلم سيأتي يوم النبي محمد سيأتي يوم النبي لكسي adúpẹ́ fún Ọlọ́run àsìyàn Ànábì Muhammad lórí ìjókòó ìkàlẹ̀ wa lé ní ìjókòó ọpẹ́ ni ìpè Ọlọ́run tún ní kí ẹ̀mí ìyá wa gùn ó ní kí wọ́n pé 60 years láyé àwọn àfáà àwọn ní kí ni wọ́n ń pè ní 60 orí àánú Ọlọ́run ni Ànábì Muhammad ó ní nígbà tí ẹrú bá sùn tẹ́rú bá tún wá jí nítorí pé kó máa dúpẹ́ fún ẹ̀ ní pé alhamdulillah. Ìyá wa Ọlọ́run wá ní kẹ̀kẹ́ láyé ẹ̀ka 1 ẹ̀ka 2 ẹ̀ka 3 Alhaja wa Sherifatu kí ni wọ́n ń pè ní Sherifa àwọn tí wọ́n ń pè ní asherif àwọn olórí ni àwọn ẹni ńlá ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ẹni pàtàkì láwùjọ ni wọ́n ń pè ní asherif. Látara bẹ́ẹ̀ ọba mi náà wá ṣe yín lẹ́ni ńlá ó ṣe yín ní ẹni pàtàkì ó ṣe yín lẹ́ni abiyì ó sì ṣe yín lọ́lọ́pẹ́ ọ̀fẹ́ ìwọ̀nyẹ èèyàn ni wọ́n jọ bí yín tí wọ́n ti lọ àwọn ọba mi wá sẹ́yìn kù ẹlòmíì wá ń bẹ dédé èjì yìí náà ni àmọ́dé bàbá máa bèrè ibi tó wà dédé ọdún yìí náà ní ká tí ń gbé ní ọdún mẹ́wàá ti bẹ lọ́sùn títí gba tútúmẹ́ǹtì ẹlòmíì bẹ lọ́dún kan ẹlòmíì náà wá ń bẹ 60 tẹ́yìn ká yìí lẹ́lòmíì ti lò lọ́gbẹ́ wọn àwọn ọba mi ò débi ti yí rí bẹ́ẹ̀ tó kú ọmọ sí wọn ò bẹ́yìn náà sí ẹ̀rọ ẹgbẹ́ ló wáyé sàn ọba tó wá ní kẹ́ẹ̀dì 60 láyé kò sí tó ju ọpẹ́ tẹ̀ ń dá yìí lọ. Ọpẹ́ tẹ̀ ń dá yìí òun náà wá ní gbogbo àwọn bàbá wa àwọn àbá wa àwọn ẹni ńláńlá àwọn ẹni tí Ọlọ́run kí wọ́n yóò rí wọ̀sà gbogbo àwọn bàbá wa kábíyèsí ọpẹ́ yìí náà ni wọ́n bá yín dá àwọn bàbá ìdùnnú àkókò olóríire ọpẹ́ yìí náà ni gbogbo wọn fi lé wọ́n lé wọ́n fọ́nà wọ́n lẹ̀ wọ́n rí pé láti wá Ṣẹ̀rífà ẹ̀tọ́ lẹ́yìn tí wọ́n bá dúpẹ́ gbogbo wọn bá kó láti lè wọ́n torí tí wọ́n bá yín dúpẹ́ rẹ̀sí ìlú àzáyà àbúrò agbára ikọ̀ àgbàtà mẹ́sẹ̀ yóò ní ju 30 minutes lọ inshallah náà láti ṣe prayer yìí nítorí pé mo kọ́kọ́ tọrọ apology lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá mi mo tọrọ apology lọ́dọ̀ ẹ̀yin màmá mi nítorí pé tàbá wo táìmù tí wọ́n dá fún wa tó tọ́ wọ́n ní 12 ní kádébí àmọ́dé Allahu kẹ́kẹ́dọ̀rọ̀ láti ọ̀sùn December ọlọ́wọ́ pọ̀ ìkó máa ṣe pẹ̀lú bọ́lọ̀ bá ti kọ́ kádàrà rẹ̀ nítorí náà àtúkọ̀ wáyé ní ìkàkẹ́ pẹ́ mọ́ akọ́kọ́ lákọ̀ọ́kọ́ ṣe òun náà ní ká ṣe àdúrà
ìbẹ̀rẹ̀ gbogbo alẹ́ kan náà láwa tí tá a ṣe wà yìí náà ká gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar kabira walhamdulillahi kaseera wa subhanallahi bukratan wa asila la ilaha illallah wahda ajaza wahda wa nasara abda wa akhraja wa azama yasa wahda la ilaha illallah wa la na'budu illa iyyah wa khulishina lahu ad-din wa law kana al-kafirun اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين. àgbọ̀n bẹ̀rẹ̀ sí èyí ọba mi ti gbà èyí tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a ti kí gbogbo àwọn tọ́lọ̀ kí òun náà ni pé a fẹ́ bí ọlọ́run fọmọ lọ́jọ́ bí a fẹ́ bí ọlọ́run fún gbogbo wa náà wọ́n ní ẹni tó bá pẹ́ oríire rọ̀ oríire bẹ fóònù rẹ̀ rẹ̀ àwọn náà wà tá a fẹ́ bí ọlọ́run yìí ẹlẹ́sẹ̀ rẹ̀ wá ẹni tá a fẹ́ bí ọlọ́run fún ẹlẹ́sẹ̀ rẹ̀ rẹ̀ àbíká ọlọ́run ní aláforíjì ní mọ́kànlá tá a ṣe bàbá oṣù tó pè é ọ̀gá ní gàfárà òṣèlú sẹ́yìn ìgbòho الصلاة والسلام عليك يا
عليك يا الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله gbogbo àwọn tá a gbẹ bí nàta ìjọ dúró rere ẹ̀rọ ẹ̀yìn lè tàníyàn àwọn Kùránì náà ọlọ́wọ́ bá ròyìn oróyìn ara rẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ oróyìn ọ̀la bẹ́ẹ̀ oróyìn ìdẹ̀kùn bẹ́ẹ̀ oróyìn ọ̀rọ̀ bẹ́ẹ̀. alájà ẹ̀yin lẹ́mọ tó kù lọ́rọ̀ yìí 60 ìjà ìpẹ́ yìí ìjà ìtí ló bọ̀ ẹ̀ mọ́ àwọn ẹgbẹ́ fẹ́ lò sẹ́ mọ́ ni. àwọn ẹgbẹ́ ìdùnnú rẹ̀ ló bọ̀ wá èyí ká tún máa lò lẹ́nu ìdùnnú rẹ̀ ló bọ̀ jẹ́ ẹ̀ nígbà ìgbòho ẹ̀ nígbà ìnáwó ẹ̀ jà ẹ̀yà ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ Kùránì náà ó yá. wọ́n jọ lọ́wọ́ bá àwọn Kùránì gbogbo àwọn àtàwọn bá wọn dúró wọlé dàbí ẹ̀ wọ́n ní sí ìrọ̀lẹ́ ìjọba ayé àtúntò lórí ilé. 30 minutes wà lórí ìfẹ́jásẹ̀ ṣáàlá. آمنا به وعليه توكلنا وتعالى. àwọn tó bá di ọjọ́ kẹjọ padà jẹ́ orúkọ kan. lọ́kọ̀ owó lọ́ba mi jẹ́ owó lọ́ba àjọkáyé owó lọ́ba àṣàjọ gbogbo ẹ̀ gbogbo kan tó sọ̀rọ̀ rẹ̀ ayé yìí ló ti mọ̀ jẹ́ ẹ bá wọn Suratul Fatiha ti di ọpẹ́ ó ní alhamdulillahi rabbil alamin ọpẹ́ ní fẹ́ẹ́ ọlọ́run arahmanu rahim àbá ọ̀rẹ́ mẹ́lìkì yọ̀ọ̀mì dì ṣé wọ́n ní mẹ́lìkì yọ̀ọ̀mì dì ní kó wà bẹ̀rù alájà ní ọjọ́ tí ọlọ́wọ́ ní kí olówó kú ọlọ́lọ́ kú oníkó kú ọmọ òní símọ́ ọlọ́wọ́ òní símọ́ ìkẹ́kọ̀ọ́ òní tí ọmọ ọlọ́wọ́ bá aṣọ bá sàrà ìlú náà ti báyẹ̀ yìí pé ká ló kù tí èkú àṣàyàn ọba alẹ́bí nìkan náà ló kù tí ti kú tó bá dìjọ́ náà ìwọ àṣàyàn náà lọ bá rẹ̀ ọlọ́wọ́ ṣe wá sọ̀ kalẹ̀ gbogbo ta kọjọ dúkìá ta kọjọ gbogbo ta ní ọlọ́ṣẹ̀ máa ní tẹ̀yẹ omi dì ní èyí tó bá tí mo ní gbogbo kẹtẹ ní èmi mo lówó yìí ẹ̀ka ní ẹgbẹ́ fàmáyà tí kò lè máa ìgbàyè aláàbòrìyà àìfà ti la bismillahir rahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أنا إن شاء الله أي ما تكون كبو أدعو على تسي أنا سوف bẹ́ẹ̀ tí wọ́n ṣe owó túbà gbogbo àwọn náà ta bẹ̀bí náà àti owó túbà lẹ́yìn owó túbà yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ́lá níbi iná alága mi alága ṣèlífà mo bá jẹ́ ká pọ̀ wọ́n pẹ́ mi kọ́lọ̀ mọ̀ yí pé ìtẹ̀ ẹ̀sìn fóun ó kù wọ́n. nà sọ́ọ̀tì àyàtì alága mi látọ̀dọ̀ títí ẹsẹ̀ olúdi wa ní àsìkò náà lọ́dọọdún bàbá ìṣíwájú 10,000 ẹ̀gbọ́n ìgbàlá àwọn òṣèlú rẹ̀ 10,000. Ìgbà tó ní láti ẹ̀ ẹ̀yà ní ìdẹ̀wà lè ráyè láti wà lọ́wọ́ fún yín ó yà mọ̀ fún yín lọ́wọ́ tó tó wọ́ ẹ̀sìn fún wa. Bọ́lá tàbí ẹ̀sìn fún abá ti máa wù lẹ́nu àbá yìí má sùn. Lápá nàzọ́rí tó àyà tí ọgbẹ́ olùtásù tíra bàbá mi bàbá ìṣẹ̀lẹ̀ àti àbí títì ilé wa síbí èèpo wa alájà dúpẹ́ ọkọ̀ yìí pé ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ́ ọ̀rọ̀ alájà àtàṣọ pé tọrọ ayọ̀ ọ̀sẹ̀ nígbà tí ọmọ lọ́dọ̀ bí wọ́n ṣe sí
wáyé ilé ọ̀rọ̀ tó sọ pé. Ìbídáyà ti há. Alájà àwọn èèyàn méjì lẹ́kì àwọn kan lẹ́kì ọgbọ́n kù dìde wọ́n kì í jẹun àwọn kan lọ́wọ́ kù náwó wọ́n kù lọ́wọ́ àwọn ọba kábíyèsí. Ìbídáyà ti há. Ó yẹ ọjà kálọ̀ lórí péjì ó yá fọ́tò àwọn èèyàn gbà yìí owó ọpẹ́. Ìlà ìhàyà ti há. Àwọn ìdílé Ìlà ẹ̀. àwọn ọdúnlé pé lówó ọpẹ́ nítorí pé ìyá yìí tó ń pọ̀ lọ́wọ́ yìí. Ṣé àwọn tó ti ìbọn lọ́wọ́ ọ̀rọ̀ Alhamdulillah. owó ọpẹ́ ẹsẹ̀ ti ìbọn lọ́wọ́ Alhamdulillah kasira. ẹsẹ̀ ìbọn ti ìbọn lọ́wọ́ Alhamdulillah àwọn kasira. ẹsẹ̀ ọgbẹ́ ìbọn lọ́wọ́ Alhamdulillah kasira. ẹsẹ̀ ọgbẹ́ ìbọn lọ́wọ́ máa fẹ́. Aláṣẹ yìí kọ́ ní ìlú Alhamdulillah.